òótọ́ ni ìjọba jà wá tọ́ṣẹ̀ ìjọba lórí ẹ̀ lọ ṣùgbọ́n ìjọba ọlọ́run lójú gbogbo ìjọba lọ tẹ́bà ṣe dáadáa tẹ ló ń dáṣà kò sí wèrè o tí mẹ́kùnù ń dáṣà kan máa wò yín nìran n tó máa béèrè lọ́wọ́ yẹn gàjẹ́ mi yín lọ. ìlú le o ìlú mà le nǹkan mà dẹrùn mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà àtijẹ àtimú ti wá dogun báyìí. jẹ lọ́sàn-án àná jẹ lálẹ́ àná títí jẹ ní ìsìn àwọn ọmọ mi ẹnu wọn re sùkúù ọmọ mi nínú ilé tán kúnlé wọn re sùkúù ẹ̀yìn sì ń jẹ ẹ̀ ń jẹ gbogbo ẹni tó da nàìjíríà láàmú tó ń jẹ́ fi wọ́n tẹ́pọ̀ fi wọ́n táàfin oúnjẹ jẹ tí gbogbo nǹkan fi wọ́n báyìí tẹ́ fi ní alára ẹ rí ìnira dọjọ́ kú yín ni. kódà kò fẹ́ sí yàtọ̀ mọ́ nínú ṣiṣẹ́ àtọ̀lẹ bẹ́ẹ̀ sì ni gbogbo ariwo táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń pa yìí ó kọ̀ láti wọ etí ìjọba. báyìí gbajúgbajà òǹkọrin fújì ìyẹn Saheed Osupa àwọn náà mà ti gbóhùn sókè o wọ́n ní ẹni ọlọ́run ò lè mú kò má ì dáa wọ́n ní tí àwọn ìjọba bá kọ̀ tí wọ́n wò wípé àwọn lágbára ju gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ ká máa ṣèrántí wípé ọlọ́run lọ́ba tó dá wa tó sì ju gbogbo ẹ̀dá pátápátá lọ ó sì lè gbàgbára lọ́wọ́ ẹni tó gbàgbára fún. DigiNaija Television rèé ẹ máa tẹ subscribe button kẹ́ ẹ máa follow wa ní gbogbo channel ẹ like fídíò wa ẹ share kẹ́ ẹ sì mọ kọ́mẹ́ǹtì sọ́ndà ẹ̀. òǹkọrin fújì ìyẹn Saheed Osupa àwọn náà mọ̀ fi èrò ọkàn tiwọn náà hàn nínú fọ́nrán fídíò yìí o ẹ wò ẹ jẹ́ ń fi ilẹ̀ báyìí kẹ́yìn náà gbọ́ nǹkan tí wọ́n sọ. òótọ́ ni ìjọba jà wá tọ́ṣẹ̀ ìjọba lórí ẹ̀ lọ ṣùgbọ́n ìjọba ọlọ́run lójú gbogbo ìjọba lọ tẹ́bà ṣe dáadáa tẹ ló ń dáṣà kò sí wèrè o tí mẹ́kùnù ń dáṣà kan máa wò yín nìran n tó máa béèrè lọ́wọ́ yẹn gàjẹ́ mi yín lọ.